káró ń wí ó mà ṣe o àwọn tó fẹ́ jẹ́ kí n kọlù nílùú Ògbómọ̀ṣọ́ yẹn alálẹ̀ Ògbómọ̀ṣọ́ á máa bínú sí ẹ o torí pé ó béèrè question ni tí ó rí pé níwájú ibi tó kọ yẹn ó fi question mark síbẹ̀ òun ló máa wá jẹ́ kémi náà bá bi question wọlé kí n tó tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ẹnu mi kí n tó túlẹ̀ fún ẹ Karo ń wí Media TV jẹ́ kí n wá bi ẹ́ léèrè ìbéèrè yìí ṣé kò sí àwọn àgbà tó ní làákàyè nínú ìlú yín Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí ìmáàmù wa ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ayilara II bàbá wa Alhaji Monsuru Ejide bàbá wa Alhaji Dr. Saka Balogun bàbá wa Senator Ayọ̀ Adéṣeun àti àwọn blogger àti àwọn bẹ́ẹ̀ tó jẹ́ egun tiwa l'Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní làákàyè tí wọ́n ní ọpọlọ yàtọ̀ sọ́wọ́n tí mo dárúkọ yẹn ṣé kò sí àwọn tó ní làákàyè nínú ìlú yín tó lè jẹ́ kí rúkèrúdò tó ń ṣẹlẹ̀ nínú ìlú yín tí ó jẹ́ kó mi àlàáfíà kó wà nílùú yín tí ó jẹ́ kẹ́ ẹ ní sinmi lọ́sàn-án àti láàárọ̀ tí ó jẹ́ kí ẹ gbá ìtọ́ ara yín gámì ṣé kò sí àgbàlagbà tó ní làákàyè tó lè yanjú gbogbo wàhálà yẹn ni láti ọ̀dọ̀ olórí yín lọ́dọ̀ ẹni tó gbẹ̀yìn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. béèyàn bá sọ̀kò sórí òrùlé olórùlé kò wá ní dìgbà tí páànù ilé ẹni yẹn bá jò kó tó sọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ìkàn ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Karo ń wí Media TV ló jẹ́ kí n ti ọ̀pá bọ́ọ̀lù o torí pé ó tún sọ̀kò sórí òrùlé páànù ilé wa ò wà gbọ́dọ̀ jò ká tó wá dá sí i tẹ́ bá máa wá bínú ẹ bínú a jẹ́ pé ẹ ti róhun ẹbọ nìyẹn o ẹ mú Karo ń wí kẹ́ ẹ lọ fi rúbọ torí pé òun ló jẹ́ kí ọ̀rọ̀ burúkú kó jáde lẹ́nu wá sí yín ẹ̀yin náà lọ́rọ̀ ọ̀rọ̀ mélòó ni wọ́n sọ sí àwọn ará Abẹ́òkúta tí wọ́n dáhùn rí inú mi wá dùn pé àwọn tó dáhùn yìí àáfàá ni wọ́n àáfàá tó lámìlaka nílùú Abẹ́òkúta ìjẹ́wọ́ òlì. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. àwọn tí wọ́n ń jẹ́ kó máa súnmọ́ wọn l'Ògbómọ̀ṣọ́ yẹn tí wọ́n ń ká ìkúnpà ọmọ olúwa ṣáà ní àṣà lè tánù kìnnìkan ọmọ wípé láti kékeré tí wọ́n ti bí ẹ òun ló ti gbórí ìbú wá sí ilé ayé ṣé kékeré lórí ẹ tóbi ni ẹni tí ẹ̀fọ́rí ìtúlu tó bá ṣe ní kékeré brain tumor tó bá dà láàmú kékeré kò lè ní ọpọlọ torí pé tẹ́ni ẹ bá tiẹ̀ wà láyé inú ọpọlọ ẹ̀ 100% 90% ti máa flush dànù látara wípé nǹkan funfun tó ń jáde nímú ẹ tó ń jáde létí ẹ tó ń jáde lẹ́nu ẹ ó ti jẹ́ kí gbogbo ọpọlọ ẹ kó yọ dànù tani brain tumor máa ṣe tọpọlọ ò ní bẹ́tí ẹ̀ jáde tani brain tumor máa ṣe tọpọlọ ò ní bámú ẹ̀ jáde ìwọ ló kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ bá wọn lára tẹ́ bá fẹ́ jẹ́ kí ìlú yín kó tòrò l'Ògbómọ̀ṣọ́ ẹ mú Karo ń wí ká ẹ fi ṣètùtù ẹ bọ́ torí pé irú Karo ń wí kò gbọdọ̀ sí lùlù á máa kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ báyìí lára ká dáa fún ẹ ìwọ mú òfò ọmú àdánù Karo ń wí Media TV. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní Media ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bára wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro ọ̀rọ̀ ní Media lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní Media lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní Media lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní Media ẹ sì má gbàgbé láti tan notification button yìí sílẹ̀ ẹ bá like ẹ bá comment kẹsì bá share àwọn fọ́nrán wa yìí ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di
ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé tí àwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ àti sọ̀rọ̀ lé orí àwọn nǹkan yẹn ó máa ń jẹ́ kí a kọlu àwọn èèyàn tó pọ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yìí a máa kọlu àwọn èèyàn tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ a ó wá yànnàná àwọn kan pé àwọn tí a dárúkọ yìí o wọn ò sí lára àwọn tí à ń báwí nínú ìlú yẹn. ọmọ òfò kan wà ní ìlú Ògbómọ̀ṣọ́ tó lọ kọ ìkọkúkọ lórí àwọn bàbá wa àwọn àgbàlagbà wa ní ìlú Ẹ̀gbá Karonwi Media TV nílùú Ògbómọ̀ṣọ́ ṣé ẹ mọ̀ pé lálàkọ́kọ́ mo sọ wípé a máa kọlu àwọn àgbàlagbà kan bẹ̀ àwọn àgbàlagbà tá a máa kọlu ń bẹ̀ o tẹ́ bá fẹ́ bínú Karonwi Media TV òun ni kẹ́ ẹ kọlu padà torí òun ló sọ̀kò sí orí òrùlé wa ní Abẹ́òkúta pàápàá jùlọ orí òrùlé àwọn bàbá wa àwọn ìyá wa kò wá yẹ kó dìgbà tí páànù ilé wa bá ń jò ká tó sọ̀rọ̀. Karonwi Media TV ẹ rí i pé bí àwọn kan bá ń sọ̀rọ̀ sílùú Abẹ́òkúta pàápàá jùlọ Ẹ̀gbá wa ní tó jẹ́ Ẹ̀gbá Láké àwọn àgbàlagbà wa àwọn àáfàá wa àwọn wòlíì wa wọn kì í máa ń dáhùn torí pé ìlú Ẹ̀gbá ó máa ń gbani mọ́ra. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. tí ìlú Ẹ̀gbá wa kò bá gbani mọ́ra báwo ni ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ìsìn Sheikh Dr. Toliya Yunusa Olúṣínà Ayílára II báwo ló ṣe máa jẹ ìmáàmù nílùú Ìpòró ní Abẹ́òkúta òun ló yẹ kó o fi mọ̀ pé Ẹ̀gbá máa ń gbani mọ́ra o Ẹ̀gbá kì í tani dànù òun mo ṣe wá sọ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó máa ta bálé o ó máa ta bá oko ní ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Abẹ́òkúta ìlú tí kì í ya mùsùlùmí sọ́tọ̀ sí kìrìsìtẹ́nì ìlú tí kìrìsìtẹ́nì kì í ya mùsùlùmí sọ́tọ̀ pé àwa kì í ṣe mùsùlùmí o tàbí kó mùsùlùmí sọ pé àwa kì í ṣe kìrìsìtẹ́nì o ìlú tá a ti ń bára wa ṣe ìlú tí ìṣọ̀kan wà ìlú tí ọ̀tẹ̀ ò lè wọ bẹ́ẹ̀ kó dúró òun ni ìlú Abẹ́òkúta òun ni Ẹ̀gbá wa Ẹ̀gbá Láké ó wá kọ síbẹ̀ pé ṣé kò sí ẹni tó ní làákàyè ṣé kò sí ẹni tó lọ́pọlọ mọ́ òní ṣé kò sí àgbàlagbà nílùú Abẹ́òkúta mọ́ Karonwi ó mà ṣe o àwọn tó fẹ́ jẹ́ kí n kọlù nílùú Ògbómọ̀ṣọ́ yẹn alálẹ̀ Ògbómọ̀ṣọ́ á máa bínú sí ẹ o torí pé ó béèrè question ni tí ó rí pé níwájú ibi tó kọ yẹn ó fi question mark síbẹ̀ òun ló máa wá jẹ́ kémi náà bá bi question wọlé kí n tó tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ẹnu mi kí n tó túlẹ̀ fún ẹ. Karonwi Media TV jẹ́ kí n wá bi ẹ́ léèrè ìbéèrè yìí ṣé kò sí àwọn àgbà tó ní làákàyè nínú ìlú yín Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí ìmáàmù wa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliya Yunusa Ayílára II bàbá wa Alhaji Monsuru Ejide bàbá wa Alhaji Dr. Saka Balogun bàbá wa Senator Ayọ̀ Adéṣeun àti àwọn blọ́gà àti àwọn bẹ́ẹ̀ tó jẹ́ egun tiwa l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ní làákàyè tí wọ́n ní ọpọlọ yàtọ̀ sọ́wọ́n tí mo dárúkọ yẹn ṣé kò sí àwọn tó ní làákàyè nínú ìlú yín tó lè jẹ́ kí rúkèrúdò tó ń ṣẹlẹ̀ nínú ìlú yín tí ó jẹ́ kó mi àlàáfíà kó wà nílùú yín tí ó jẹ́ kẹ́ ẹ ní sinmi lọ́sàn-án
àti láàárọ̀ tí ó jẹ́ kí ẹ gbá ìtọ́ ara yín dámì. Ṣé kò sí àgbàlagbà tó ní làákàyè tó lè yanjú gbogbo wàhálà yẹn ni láti ọ̀dọ̀ olórí yín lọ́dọ̀ ẹni tó gbẹ̀yìn? Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.